àlífà ó sọ pé káwọn mùsùlùmí máa blọọkì mi ọwọ́ ẹnìkan ti bèrè mi àwọn alágbára ayé àwọn ló lágbára jù kò sẹ́ni tó lágbára tó wọn lágbàáyé ẹ bèrè mi lọ́wọ́ àlífà ẹ sáà ti rójú ẹ lẹ́ẹ̀kan ojú ẹ rí ọ̀yẹn tí wọ́n gbé wá fún proper scrutiny àti Abdul Malik inú wọn àti nǹkan kan gbé àwọn nǹkan yẹn ká wá ká analyse àmọ́ ń Oba Solomoni àwọn ọkọ lórí burúkú ẹ̀dá ni kò dàrú sí mi mo láwọn fídíòs ẹ̀ lọ́wọ́ àwọn eléyìí tí mo rí fúnra mi àwọn eléyìí tí àwọn èèyàn ṣí ẹ̀ pẹ̀lú mi náà àwọn nǹkan Oba Solomoni mo mọ̀ ṣóyé kí ló dé tó fi dé wípé káwọn pípọ̀ yìí sọ̀rọ̀ ó yọ gbogbo wa gbogbo ẹ̀yin ọmọ mùsùlùmí gbogbo bí tẹ́ bá ti pàdé Oba Solomoni láyé ẹ blọọkì ẹ gbé ṣépè gbogbo. That is the point. So ká bèrè mi lọ́wọ́ ẹ̀. It is a pity for this generation. It's a very big pity. Ẹ jẹ́ ká máa ṣe fàájì wa lọ, kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́. A fẹ́ wọnú program lọ. Ẹni tí ò bá ní nǹkan tó fẹ́ sọ, tí ò bá ní question tó fẹ́ béèrè, má wá sókè ń bí o. If you come here, if you talk nonsense, I remove you and I block you. Tó bá ní nǹkan tó wà important tó fẹ́ sọ, mi ní kó wá gbèjà mi o, mi dẹ̀ ní kó wá yìn mí. Mi ní kó wá sọ pé ọba ìwọ ló ṣòótọ́ jù. Ask good question tó lè kọ́ ọmọdé àti àgbà lẹ́kọ̀ọ́. Ẹ béèrè àwọn ìbéèrè gidi tó nítumọ̀. Mi ò fẹ́ rí gbè.